Bismillahirrahmanirrahim. Kullu nafsin sa'iqatul maut. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń wò mí tí ẹ̀ ń gbọ́ mi. Ilẹ̀ ń yọ ẹ̀dá o. Ilẹ̀ ń yọ̀yàn o. Ṣùgbọ́n tí ilẹ̀ òfin ní yẹ̀ wá náà ni pé kárí kẹ́límà la ilaha illallah. Kárí pé kò sẹ́ni tí ó ju ayé o. Bọ́ ọ bá lówó ò lè ju ayé. Bọ́ ọ bá nímọ̀ ò lè ju ayé. Bọ́ ọ bá nípò ò lè ju ayé. Bọ́ ọ bá lókìkí ò lè ju ayé. Bó o sì nímọ̀ kankan náà ò lè ju ayé o. Aláàjì aláàjà tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ọjọ́ kan láàlí lè sọ̀rọ̀ mọ́. Àdéhùn Ọlọ́run ó kò lórí ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo wa lè kọ́lé, gbogbo wa lè ra mọ́tò, gbogbo wa lè lọ sílùú wa. Ṣùgbọ́n o ikú yìí wàláhì ọ̀ranyàn ní fún kówó ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ṣe à ń wò mí tẹ́ ń gbọ́ mi yìí. Ẹ jẹ́ káwọn náà nípa dáadáa tá a fẹ́ ṣe nínú ayé wa. Káwọn ló lè bá rí kalimatu musharrafa ká lè bá wí kẹ́yìn lọ́jọ́ kẹyìn ẹnì kọ̀ọ̀kan wa. Màá fún yín níta kan ní ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama. Wọ́n ń gbé òkú méjì kan kọjá lọ. Nígbà kan náà ó ń sẹ́ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama. Ó wá sọ gbólóhùn kan lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Gbólóhùn ẹ̀ sì papọ̀ ní kíkọ́ ọ̀lẹ̀ ṣùgbọ́n nítumọ̀ ẹnu wọn ó ṣe kí ni ó yàtọ̀. Mẹ́sẹ̀ ń gbókù àkọ́kọ́ lọ tí wọ́n ń gbé lọ tí wọ́n ń gbé lọ ó ní wájà bá tí. Wọ́n ń gbé kejì náà kọjá lọ ó ní wájà bá tí. Àwọn èèyàn wá bèèrè pé ya Rasulullah ilé òjíṣẹ́ Ọlọ́run kí ni ìtumọ̀ wájà bá tí alákọ̀ọ́kọ́ kí ni ìtumọ̀ wájà bá tí ẹlẹ́ẹ̀kejì. Ó ń sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó lálẹ́ àkọ́kọ́ o ó lẹ́ni iná ni o èrò náà ni ọlọ́run tí wọ́n fi kó náà jọ ń gbẹ̀ǹdì àlìkìyàmà ẹni yìí ń bẹ nínú wọn tó gbogbo àti ń bẹ láyé ọ̀tọ̀ ọlọ́run ni kọ̀ mọ́ ọlọ́run kọ̀ mọ́ tí wọ́n pè lọ́lọ́run iṣẹ́ ń pè ní tawhidullah kọ̀ mọ́ èyí ìrun kíkí kò kí èyí àwẹ̀ kò gbà á. Ó ní wájà bá ti ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àlùjánnà ọlọ́run yóò jẹ́ ọ̀ranyàn fún rẹ ní bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ǹdì àlìkìyàmà. Ìtumọ̀ wájà bá ti alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì náà nìyẹn. Ọwọ́ náà pé antum shuhada'ullahi fil ardi. Ó lẹ́yìn wọ̀nyí o ó lẹ́yìn lè olùjẹ́rìí Ọlọ́run lórí ilẹ̀. Ìyíndé wa ti sọ lórí òkú yìí òun náà máa kọ́lẹ̀ fókù yìí níjọ́ gbẹ̀ǹdì àlìkìyàmà ìyẹn máa kọ́lẹ̀ fún nínú sàárè rẹ̀. Gbogbo àtà lóbi tóbi bá ti bọ́ sálìkìyàmà tá a gbé wọn gúnlẹ̀ ayọ̀ ẹjíká náà ò dúpọ́ pé alhamdulillah. Àwọn tá a lẹ́gbọ̀n tẹ́gbọ̀n wọn gúnlẹ̀ ayọ̀ táwọn náà ti bọ́ sálìkìyàmà ẹ̀yẹ́ ká sọ pé alhamdulillah. Àwọn tá a lábúrò tẹ́ ti bọ́ sálìkìyàmà tí ó jẹ́ gúnlẹ̀ ayọ̀ ẹ̀yẹ́ ká sọ pé alhamdulillah. Kò sẹ́ni tí ó ju ayé o wàláhì ọ̀ranyàn ní kú wàláhì ọ̀ranyàn ní kú bó ṣe ájọ́ ọ̀ranyàn tó náà ẹja ṣàṣepamọ́lẹ̀. Aláàjì tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà ẹ ṣàṣepamọ́lẹ̀. Aláàjà tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà ẹ ṣàṣepamọ́lẹ̀. Àwọn tí ò tó wọn ti bọ́ sálìkìyàmà wọ́n ti lọ. Àwọn tá a jọ dẹ́rọ̀ wọ́n ti lọ. Àwọn tó jù wá lọ àwọn náà ti bọ́ sálìkìyàmà. Ẹ̀yin ọmọ ìyá mi bẹ́ẹ̀ ṣé wò mí tẹ́ ń gbọ́ mi yìí ẹja tún ṣe ọwọ́ wa ṣe o torí ọjọ́ òní ni o. Ọjọ́ kan ń bọ̀ táàbẹ̀ gbápá tápọ̀ ò ní ṣe gbé. Ọjọ́ kan ń bọ̀ táàbẹ̀ gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ ò ní ṣe gbé. Ọjọ́ kan ń bọ̀ táàbẹ̀ wọṣọ táṣọ ò ní ṣe wọ̀. Ọjọ́ kan ń bọ̀ táàbẹ̀ ìrìnàjò tí ìrìnàjò ò ní ṣe rí o. Ọyẹ gbókùú jáde wọ́n wá yí ọkọ̀ tèmi padà wọ́n yí ọkọ̀ tí yín náà padà àfíàkọ̀. Nítorí ìdílé yìí ẹja gbìyànjú ká ní àtúbọ̀tán rẹ̀ pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala. Àwọn òkú wa tó ti lọ ọba Allah dákun àforíjì wọn o pẹ̀lú gbólóhùn pé bismillahir rahmanir rahim rabbana ikfir lana wal ikhwalina alladhina sabaquna bil iman wala taj'al fi qulubina ghillan alladhina amanu rabbana innaka rahufur rahim. Bismillahir rahmanir rahim allahumma ikfir lana walahum wa arhamuhum. Àdúrà yìí lọ́tọ̀ tánàbí a máa ṣe ń gba ayé rẹ̀ fún àwọn gbogbo àwọn òkú ọ̀hún. Àdúrà mi náà tó pọ̀ náà o ṣùgbọ́n eléyìí náà wà lára wọn authentic prayer. Ọba Allah subhanahu wa ta'ala dákun wọ́n ṣe àìforíjà wa náà kọ́lọ̀ jẹ́ kára náà ògúnlẹ̀ ayọ̀ inshallah kọ́dẹ̀ foríjì àwọn òkú ọ̀hún pẹ̀lú ògo ọba Allah. Bákan náà bí ẹ ṣe à ń wò yìí ẹ̀yin náà gbìyànjú láti máa subscribe sórí péjì yìí lórí YouTube yín Imam Olúwakẹ́mi TV Imam
Olúwakẹ́mi TV lórí YouTube yín ẹ̀yin náà darapọ̀ mọ́ ẹ̀rọ oríṣiríṣi àwọn àǹfààní wáàsí tọ́pọ̀ rẹpẹtẹ léyìí tó bá tòfin Ọlọ́run mu àtòfin oúnṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà ẹja tó mọ fi sọwọ́ sáwọn mọ̀lẹ́bí wa ni sáwọn ọ̀rẹ́ wa ni káàkiri àgbáláyé tó fi dórí àwọn ìkànnì táàpọ̀ ní platform àbáwọn group àbáwọn society àbáwà ẹja fi sọwọ́ síbẹ̀ ọ̀rọ̀ yẹn ni kò sẹ́ni tí ó ju ayé pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala dákúdára ní ògúnlẹ̀ ayọ̀ ká ní àtúbọ̀tán rẹ̀ kó fún àwọn gbogbo ẹ̀mí àtàlàáfíà tó péye insha Allah wala hawla wala quwwata illa billah al-ali al-azim.